ẹlẹ́dàá ohun gbogbo, ẹni tó lóhun gbogbo ní ìkáwọ́, ọlọ́run tó ń jẹ́ èmi ni, oníyọ̀nú àti aláàánú, ọlọ́run tó ń bẹ nínú gbogbo tí ó dá, ọlọ́run tó ń fi ara rẹ̀ hàn fún ẹni tí ó wù ú, ọlọ́run tí dá ẹni tó bá pẹ̀lú òun, ẹni tó ní agbára láti ṣe iṣẹ́ onírúurú, ẹni tó ń ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu, ẹni tí ń jẹ́ àmì, ẹni tí ń jẹ́ àṣepé, ní orúkọ Jésù Kristi Olúwa gba ọpẹ́ wa. Ọ̀gá ògo, ẹni ìbẹ̀rẹ̀ àti òpin, ọlọ́run mi ò, ẹni tí ń bẹ lé ayé tó sì ń bẹ lé ọ̀run, tó tún ń bẹ ní ìsàlẹ̀ ilẹ̀, ọlọ́run tó ń bẹ nínú òkùnkùn, tó ń bẹ nínú ìmọ́lẹ̀, ẹni tí ń jẹ́ èmi ni nínú gbogbo iṣẹ́ tó ń ṣe àtohun tí ó dá. Irú rẹ ò sí ọlọ́run, torí ìwọ nìkan ló dá ohun gbogbo. Nínú rẹ ni ohun gbogbo ti wá, tí wọ́n sì wà síbẹ̀, àti ìṣẹ̀dá ènìyàn àti ìṣẹ̀dá gbogbo. Inú rẹ ni afẹ́fẹ́ wà, inú rẹ ni òòrùn wà, inú rẹ ni òjò wà, inú rẹ ni ayé wà, ni ọ̀run wà, inú rẹ ni òkùnkùn wà, ni ìmọ́lẹ̀ wà, inú rẹ ni ipá wà àti agbára. Bàbá mi, nínú rẹ ni ọgbọ́n àti òye wà. Gbogbo àmì tí a rí àbí tí a kò rí, nínú rẹ, nítorí a kọ pé ní àtètèkọ́ṣe lọ̀rọ̀ wà. Ọ̀rọ̀ wà pẹ̀lú ọlọ́run, ọlọ́run sì ni ọ̀rọ̀ náà. Ó ní nípasẹ̀ rẹ̀ ni a dá ohun gbogbo, lẹ́yìn rẹ̀ a kò dóhun kan nínú tí a dá mọ́. Nínú rẹ̀ ni ìyè wà, ìyè yìí sì ni ìmọ́lẹ̀ ayé. A kọ pé nínú ẹ̀kún rẹ̀ lohun gbogbo ti wá, tí wọ́n sì ti wà. Ọlọ́run mi, ohun gbogbo ní bẹ nínú rẹ̀, ẹni tó tóbi jù. Ọ̀gá ògo, bó ti tóbi tó, tí sì sọ̀kalẹ̀ wá sí ayé, bó ti ní agbára tó, tí kò sí tí kò lè ṣe. Arúgbó ọjọ́ o, olórí ayé o, arúgbó bí irun funfun báláú báláú, àgbà kàngẹ́ òde ọ̀run, ọlọ́wọ́ tó pé igba tó ju igba àti ẹgbẹgbẹ̀rún, ọlọ́run òtítọ́, ọlọ́run àánú, ọlọ́run alààyè, ọlọ́run alágbára. Ọ̀gá ògo, bàbá mi, ẹni tá a rí tán, tá a mọ̀ tán, ẹni tó pè wá, ẹni tí ń bá ní ṣiṣẹ́. Ọ̀gá ògo tí ń fọhùn ní ìhà gbogbo, lórúkọ Jésù Olúwa gba ọpẹ́ wa. Bàbá mi, sọ̀kalẹ̀ wá. Ọlọ́run tó bá mi sọ̀rọ̀ ní ìkọ̀kọ̀, kí ó lè di mímọ̀ ní gbangba pé ìwọ ló bá mi sọ̀rọ̀, kí ó sì lè di mímọ̀ pé ọ̀rọ̀ rẹ dúró láéláé, àti pé nínú ọ̀rọ̀ rẹ ni ìyè wà, àti pé ìyè yìí ni ìmọ́lẹ̀ aráyé, pé ìmọ́lẹ̀ yìí ràn nínú òkùnkùn, òkùnkùn ò lè borí rẹ̀. Oníṣẹ́ ìyanu, oníṣẹ́ agbára, ìyanu níṣẹ́ rẹ, nítorí ó kọjá òye ènìyàn, ó kọjá òye ẹ̀mí, ó kọjá òye àjọ̀nú, ó kọjá òye áńgẹ́lì, ó kọjá òye ayé, ó kọjá òye ọ̀run. Àìlópin ni agbára rẹ, toró wà kí a tó dá ohunkóhun, yóò tún wà nígbà tí ayé àti ọ̀run ò ní sí mọ́. Nígbà tí gbogbo ohun tó fi agbára ìdá ò ní sí mọ́, agbára rẹ yóò tún wà. Agbára tí yóò tún dá ayé tuntun, agbára tí yóò dá ọ̀run tuntun. Bẹ́ẹ̀ bá ní ò lè dá ayé tuntun, ṣèbóun ló sì ń dá ọmọ tuntun. Ọ̀gá ògo, òun náà ní sọ ọmọ tuntun, ní tún sọ di arúgbó, òun ní sọ ní dòkú, ní sọ ní dààyè. Àwárí òye rẹ ò sí, bàbá mi, lórúkọ Jésù Olúwa sọ̀kalẹ̀ wá. Akọ́pẹ́ òtẹ́rí ọ̀run bó sọ̀kalẹ̀, òkùnkùn bẹ lé abẹ́ ẹsẹ̀ rẹ̀. Akọ́pẹ́ nísàlẹ̀ ní apá ayérayé wà. Bíbélì tí a ti fi gbogbo sí abẹ́ ẹsẹ̀ ọmọ. Tí mo bá ṣe ìdájọ́ òdodo ní ìdájọ́ mi, bàbá fi ọmọ fún gbogbo lé lọ́wọ́, bàbá fi ọmọ fún gbogbo hàn fún. Ní orúkọ Jésù, ó ní bàbá ò ṣe ìdájọ́ mọ́, ṣùgbọ́n ti fi ìdájọ́ fún ọmọ. Ní orúkọ Jésù, ó ní jẹ́ kí ẹni méjì sọ tẹ́lẹ̀, kẹ́ni kẹta kó ṣe ìdájọ́. Ní orúkọ ńlá Jésù Kristi ti Násárẹ́tì, nípa agbára rẹ̀, Olúwa ṣe ìdájọ́ òkùnkùn, ṣe ìdájọ́ ikú. Lórúkọ Jésù, Olúwa ṣe ìdájọ́ ayé. Lórúkọ Jésù, Olúwa ṣe ìdájọ́ àìsàn. Ní orúkọ Jésù Kristi, Olúwa ṣe ìdájọ́ ikú. Gbogbo ohun tó gbọ́dọ̀ ní agbára ilé ayé, tí kò ṣiṣẹ́ tọ òdodo lẹ́yìn, tó kórìíra òtítọ́, tó ń ṣiṣẹ́ ibi, lórúkọ Jésù, Olúwa gbé wọn dè. Akọ́pẹ́ àmì ọ̀run yóò dààmú àmì kèfèrí. Akọ́pẹ́ ní tó ti òkè wá jẹ́ tí ń bẹ ní ìní ayé lọ. Akọ́pẹ́ ní tó fún mi ní agbára kò fi òṣùwọ̀n sí. Ó fún mi láì ní òṣùwọ̀n ni. Bí akọ wípé gbogbo agbára láyé àti lọ́run la fi fún mi. Lábẹ́ àkóso yìí ni mo ti gba àkóso. Mo gba àkóso ọ̀run, mo sì gba àkóso ayé. Akọ́pẹ́ orúkọ Jésù, ẹni ọ̀run ò lè ṣàìgbá tiẹ̀ títí di àmúpadà ohun gbogbo ni. Bí mo bá béèrè nǹkan, akọ́pẹ́ Ọlọ́run mi yóò ṣe, torí pé ó fẹ́ mi nì. Ní orúkọ ńlá Jésù, tí mo bá gbèrò nǹkan lé ayé, ó fìdí ẹ̀ múlẹ̀ lọ́run. Ọ̀rọ̀ ọba ní agbára, kò sẹ́ni tí yí padà. Ní orúkọ Jésù Kristi, mo pálí
àṣẹ, mo dé ìgbèkùn ní ọ̀run, mo dé ní òfurufú, mo dé ní ayé, mo dé nínú ipá, mo dé nínú òkùnkùn gíga, ó dé ìgbèkùn ní ìgbèkùn, ó gòkèrè ibi gíga, ó dé ìgbèkùn ní ìgbèkùn, ó gòkèrè ibi gíga, ó dé ìgbèkùn ní ìgbèkùn, ó tún wá sí ayé, ó dé ìgbèkùn ní ìgbèkùn, ó wá sí ayé, ó dé ìgbèkùn ní ìgbèkùn, ó wá sí ayé, ó dé ìgbèkùn ní ìgbèkùn, ó lọ sí àìsàlẹ̀ ilẹ̀, ó lọ dé ìgbèkùn ní ìgbèkùn ni, ó dé ìgbèkùn ní ìgbèkùn ní ìsàlẹ̀ ilẹ̀, ó dé ìgbèkùn nígbèkùn ní ìsàlẹ̀ ilẹ̀ láti gbẹ ẹ̀bùn fún ènìyàn, fún àṣepé àwọn èèyàn mímọ́, kí àṣepé lè farahàn lónìí. Mo dé èṣù, mo dé ayé, mo dé òkùnkùn, mo dé ipá, mo dé agbára, gbogbo ohun tó bá ti lòdì sí òtítọ́ lórúkọ Jésù Kristi, ẹ wà ní dídè. Agbára ìsàn, mo dé agbára ikú lórúkọ Jésù, ẹ máa wà ní dídè lórúkọ Jésù. Kí ìmọ́lẹ̀ kí ó wà o, ọ̀rọ̀ tí abẹ́ mi sọ ní ìkọ̀kọ̀ kó lè hàn ní gbangba, kí àlàáfíà kó lè láyé já ní orúkọ Jésù Kristi, kí agbára Ọlọ́run kó di mímọ̀. Ọlọ́run ògo ni fún ọ, Jésù Olúwa wa. Mo kí wa lónìí lẹ́ẹ̀kan sí lórúkọ Olúwa wa Jésù Kristi. Mo wá ní orúkọ Olúwa wa Jésù Kristi ni. Mo tọ̀ ayé yìí wá ní orúkọ Jésù Kristi. Mo tọ̀ ọ̀run wá ní orúkọ Olúwa wa Jésù Kristi. Mo ní mo tọ̀ èèyàn wá lórúkọ Olúwa wa Jésù Kristi. Ilẹ̀ àti ẹ̀kún rẹ̀ mo tọ̀ wá lórúkọ Olúwa wa, orúkọ Jésù Kristi o. A kọ wípé ẹ gbé orí yín sókè ẹ̀yin ẹnu ọ̀nà o. Ká gbé yín sókè ẹ̀yin ilẹ̀kùn ọba ayé o. Kọ́ba ògo kó lè wọlé ìwà. Ká lé ọba ògo. Olúwa tó le tó sì ní agbára lé ogun ni. Lórúkọ Jésù Kristi. Agbára Ọlọ́run lórúkọ Jésù kó gba ìṣàkóso. Kí ìmọ́lẹ̀ kí ó wà. Kí èmi àti ẹ̀yin ká rí Olúwa. Kí a rí ọwọ́ agbára rẹ̀. Ká lè mọ̀ bí ìmọ́lẹ̀ rẹ̀ ti tóbi tó. Èmi yìn ní tòótọ́. Mo ń gbọ́ nǹkan, èmi yìn ní tòótọ́. Nítorí ó ń ṣiṣẹ́ ìyanu. Láti ọjọ́ tí mo ti bẹ̀rẹ̀ prógráàmù yìí. Ìfún ní ayé tèmi gangan. Ọlọ́run ń ṣiṣẹ́ ìyanu o. Ó ń ṣiṣẹ́ agbára. Ó ń fi agbára rẹ̀ hàn. Ó ń ṣe iṣẹ́ ìyanu. Nítorí Olúwa ni. Nítorí alágbára ni. So lónìí pẹ̀lú, mo mọ̀ pé yóò ṣiṣẹ́ ìyanu. Ní òní pẹ̀lú, mo mọ̀ pé yóò ṣe àṣepé. Mo wà lórí prógráàmù tí Ọlọ́run ní ká ṣe fún ọjọ́ 6. Ọlọ́run pè ní dídojú ìjà kọ àìsàn àti ikú. Dídojú ìjà kọ àìsàn àti ikú. Torí Ọlọ́run mọ̀ wípé àìsàn yìí kìí ṣe ìpinnu òun, ṣùgbọ́n iṣẹ́ èṣù ni. Ọlọ́run mọ̀ wípé àìsàn yìí ọwọ́ ibi ọ̀tá ni lára wa. Àti ikú náà pẹ̀lú nípasẹ̀ ègún ló ti ráàyè. Ní ọjọ́ àkọ́kọ́, mo sọ̀rọ̀ lórí ikú ni èrè ẹ̀ṣẹ̀. Mo tún sọ̀rọ̀ ní ọjọ́ ìkejì
Ní ọjọ́ ìkẹta náà mo sọ̀rọ̀. Mo sọ̀rọ̀ nípa tẹ́ḿpìlì Ọlọ́run. Ọjọ́ ìkejì mo sọ̀rọ̀ nípa ìgbàgbọ́ wa nípa ìdáláre. No, mo sọ̀rọ̀ nípa ǹjẹ́ bí a ti ń dá wa láre nípa ìgbàgbọ́. Lónìí, tí í ṣe ọjọ́ ìkẹrin, mo fẹ́ sọ̀rọ̀ nípa agbára ẹ̀mí mímọ́. Agbára ẹ̀mí mímọ́. Mo fẹ́ bá wa sọ̀rọ̀ nípa agbára ẹ̀mí mímọ́. Tí a bá ń sọ nípa àgọ́ yìí, à ń sọ nípa tẹ́ḿpìlì Ọlọ́run. À ń sọ nípa tabernákù kan tí ó jẹ́ wípé ohun tí ó bá ń gbé bẹ̀, òun ni yóò jẹ́ agbára rẹ̀. Ohun tí ó bá ń gbé bẹ̀, òun ni yóò jẹ́ àmì rẹ̀. Tí ó bá jẹ́ èṣù ló ń gbé bẹ̀, òun náà ni ó ṣàkóso bẹ̀. Tó bá wá jẹ́ òkùnkùn ló ń gbé bẹ̀, òun ni ó ṣe àkóso rẹ̀. Tó bá jẹ́ Ọlọ́run ló ń gbé bẹ̀, Ọlọ́run ni ó ṣe àkóso rẹ̀. So, ilé ni, ibùgbé ni. So, ẹni tí ó bá ń gbé bẹ̀ ni ó ṣe àkóso àti atọ́kùn bẹ̀. Ṣùgbọ́n ìpinnu Ọlọ́run tó fi dá ní ibùgbé ni pé ni kó lè jẹ́ ibùgbé ti òun, kóun lè máa gbé bẹ̀. Tí Ọlọ́run bá sì máa gbé bẹ̀, ìyẹn ni pé yóò di tẹ́ḿpìlì Ọlọ́run. Tó bá wá máa di tẹ́ḿpìlì Ọlọ́run, tí Ọlọ́run á sì máa gbé bẹ̀. Ọlọ́run tí ó máa gbé bẹ̀ yẹn ẹ̀mí ni, kò ń ṣènìyàn. So, èyí ló bí pé ẹ̀mí mímọ́ Ọlọ́run òun ni yóò máa gbénú tẹ́ḿpìlì rẹ̀. So, mo fẹ́ bá yín sọ̀rọ̀ nípa agbára ẹ̀mí mímọ́. Mo fẹ́ bá yín sọ̀rọ̀ nípa ẹ̀mí mímọ́. Mo gba Ọlọ́run gbọ́ pé yóò yọ̀ǹda ẹ̀mí rẹ̀ fún wa. Tí Ọlọ́run bá yọ̀ǹda rẹ̀, tí ẹ̀mí rẹ̀ bá ń gbénú wa, a ó di mímọ́. Ohun tó lè sọ àgọ́ yìí di mímọ́ ni ẹ̀mí mímọ́. So, tí àgọ́ yìí bá ti di mímọ́, èṣù àti àìsàn àti ikú kò ní ráyè níbẹ̀. Nítorí ibùgbé Ọlọ́run ni. Mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀. Mo sì ti sọ fún yín pé níbo ni yóò wà. Yóò wà nínú ibùgbé rẹ̀.
A nílò agbára ẹ̀mí mímọ́ nínú ìṣẹ̀dá wa. Torí ọ̀tá òdodo, ọ̀tá ògo wa, ọ̀tá àgọ́ yìí, òun náà ní agbára, ó ní èṣù, so ó ní agbára tiẹ̀, ó sì yọ̀ǹda agbára fún àwọn ẹni búburú. So àwa náà nídìí agbára Ọlọ́run, agbára ẹ̀mí mímọ́ yìí, òun náà ló máa ń wòyàn sàn, òun ló máa ń kọ́ni náà bí a ti ń bá Ọlọ́run rìn. How we can work with God. Òun ni agbára Ọlọ́run, agbára ẹ̀mí mímọ́. Tí ẹ̀mí mímọ́ bá ń gbénú wa, Ọlọ́run gangan ló ń gbénú wa yẹn. Tí ẹ̀mí mímọ́ bá ń gbénú wa, a ti ju ayé lọ, a ti ju èṣù lọ, a ti ju òkùnkùn lọ. A ní agbára lórí wọn. Agbára Ọlọ́run, agbára Ọlọ́run. Mo fẹ́ ka ìwé ibìkan fún nínú ìwé Sáàmù tó sọ nípa agbára àwọn èèyàn búburú. Psalm 37 verse 35. Verse 35. Psalm 37 verse 35. Verse 35. Tí ọ̀tá wa bá ní agbára, tí àwa ò sì ní agbára, ó léwu púpọ̀ o. Mo fẹ́ kabẹ̀ tó sọ wípé èmi ti rí ènìyàn búburú, ẹni ìwà ìkà, ó sì fi ara rẹ̀ gbilẹ̀ bí igi tútù ńlá. Òyìnbó kan sọ wípé I have seen the wicked in great power and spreading himself like a green bay tree. Ọ̀rọ̀ kan náà ni méjèèjì ń sọ. Content kan náà ni, but expression wọn ló yàtọ̀. So tí mo kà ní I've seen the wicked in great power and spreading himself like a green bay tree. So túmọ̀ sí pé ènìyàn búburú ní agbára tiwọn o. Sátánì ní agbára tiẹ̀ tọ́lọ́run fún un. Ó ní agbára tiẹ̀ tọ́lọ́run fún un. Bẹ́ẹ̀ ni àwọn èèyàn búburú náà pẹ̀lú ní agbára tiwọn. Bẹ́ẹ̀ ni gbogbo ohun tí Ọlọ́run dá fún wọn ní agbára. Ifun ká má sọ̀rọ̀ ènìyàn, ká sọ ẹranko gan, ẹ wo onírúurú ẹranko pẹ̀lú agbára tiwọn. Ẹ wo ẹja nínú ibú, wọn ní irú agbára tiwọn. Ẹyẹ ojú ọ̀run, wọn ní agbára tiwọn lọ́tọ̀ọ̀tọ̀. Ẹja máa ń jẹ ẹja nínú ibú. Ẹranko a máa pa ẹranko jẹ nínú igbó. Ẹyẹ a máa jẹ ẹyẹ lójú ọ̀run o.
bẹ́ẹ̀ làwọn ènìyàn búburú náà máa ń jẹ́ ènìyàn. Ìwé Jeremáyà orí 50 yẹn, chapter 50 sir, láti bí ẹsẹ̀ ìkẹfà sí keje yẹn. Mo kọ́kọ́ fẹ́ kà ní Yorùbá náà. Jeremáyà orí 50, mo máa kà ń bí. Tó kà báyìí pé ẹsẹ̀ ìkẹfà ní, àwọn ènìyàn mi ti jẹ́ agbo àgùntàn tí ó sọnù, àwọn olùṣọ́ àgùntàn wọn ti jẹ́ kí wọ́n ṣìnà, wọ́n ti jẹ́ kí wọ́n rìn kiri lórí òkè, wọ́n ti lọ láti orí òkè ńlá dé orí òkè kékeré, wọ́n ti gbàgbé ibùsùn wọn. Gbogbo àwọn tí ó rí wọn ti pa wọ́n jẹ, àwọn ọ̀tá wọn sì wí pé àwa kò jẹ̀bi, nítorí pé wọ́n ti ṣẹ̀ sí Olúwa, ibùgbé òdodo àti ìrètí àwọn bàbá wọn, àní Olúwa. Àwọn tí wọ́n ní wọ́n pa wọ́n jẹ ńbẹ̀ yẹn kì í ṣe Ọlọ́run. Ṣùgbọ́n àwọn alágbára, tí àwọn náà bá ní agbára ni, wọn ò ní lè pa wọ́n jẹ. Agbára ẹ̀mí mímọ́, agbára ẹ̀mí mímọ́. Ọlọ́run àti ọ̀rọ̀ rẹ̀ náà ní agbára ẹ̀mí yẹn. So Ọlọ́run pinnu láti fún wa ní ẹ̀mí yẹn. Kí a má ṣe aláìní agbára. Torí Ọlọ́run mọ̀ pé a ò lè gbé ilé ayé yìí ní asán. Agbára ẹ̀mí mímọ́, òun ni agbára tí Ọlọ́run ṣètò fún àgọ́ yìí. Òun ni agbára tí Ọlọ́run pinnu fún àgọ́ yìí. Tí èèyàn ò bá ní agbára yìí, kò sí bó ṣe fẹ́ ṣẹ́gun àìsàn, kò sí bó ṣe fẹ́ ṣẹ́gun agbára èṣù. So àgọ́ wa yìí nídìí agbára ẹ̀mí mímọ́. Agbára ẹ̀mí mímọ́. Mo fẹ́ kó o sọ fún Ọlọ́run, gbogbo ẹ̀ṣẹ̀ tí ò ní jẹ́ kí n rí agbára ẹ̀mí mímọ́ rẹ lónìí, Olúwa dáríjì mí. Sáré gbàdúrà yẹn, àdúrà. Ọlọ́run tó dá ayé àti ọ̀run, lórúkọ Jésù Kristi, gbogbo ẹ̀ṣẹ̀ tí ò ní jẹ́ kí n rí ọ, agbára ẹ̀mí mímọ́ rẹ ní òní, tí ò ní jẹ́ kí agbára ẹ̀mí mímọ́ rẹ ṣiṣẹ́ láyé mi, Ọlọ́run wá dáríjì mí. Ọlọ́run wá dáríjì mí. Ọlọ́run wá dáríjì mí. Ọlọ́run wá dáríjì mí. Olúwa wá dáríjì mí lórúkọ Jésù. Olúwa wá dáríjì mí lórúkọ Jésù. Olúwa wá dáríjì mí lórúkọ Jésù. Olúwa wá dárí gbogbo ẹ̀ṣẹ̀ tó lè gba agbára rẹ lónìí. Olúwa dáríjì mí. 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 Olúwa dáríjì mí.
Olúwa dáríjì mí. Lórúkọ Jésù, Olúwa dáríjì mí. Olúwa wá dáríjì mí. Olúwa wá dáríjì mí. Olúwa wá dáríjì mí. Ọlọ́run dáríjì mí. Ọlọ́run dáríjì mí. Gbogbo ẹ̀ṣẹ̀ tí ò ní jẹ́ kí n rí agbára ẹ̀mọ́ rẹ nínú ayé mi. Lórúkọ Jésù, Olúwa dáríjì mí. Lórúkọ Jésù, Olúwa dáríjì mí. Ní orúkọ ńlá Jésù, Olúwa dáríjì mí. Orúkọ ńlá Jésù Kristi, Olúwa dáríjì mí. Orúkọ Jésù Kristi, Olúwa dáríjì mí. Orúkọ Jésù, Olúwa dáríjì mí. Orúkọ Jésù, Olúwa dáríjì. Olúwa dáríjì. Olúwa dáríjì. Olúwa dáríjì. Olúwa dáríjì. Gbogbo ẹ̀ṣẹ̀ tí ò ní jẹ́ kí n rí agbára ẹ̀mí mímọ́ rẹ lónìí. Ní orúkọ Jésù, Olúwa dáríjì. 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 Ọlọ́run dáríjì mi. Olúwa tí ò rẹra, ẹ gbàdúrà o. Olúwa dáríjì lórúkọ Jésù. Olúwa dáríjì lórúkọ Jésù. Olúwa dáríjì. Olúwa dáríjì. Ọlọ́run dáríjì. Ọlọ́run dáríjì. Ẹ̀ṣẹ̀ tí ò ní jẹ́ kí n rí agbára ẹ̀mí mímọ́ lónìí. Yóò ní jẹ́ kí n gba agbára ẹ̀mí mímọ́ lónìí. Yóò jẹ́ kí agbára ẹ̀mí mímọ́ fò mí ní òní. Orúkọ Jésù, Olúwa dáríjì. Orúkọ Jésù, Olúwa dáríjì. Orúkọ Jésù, Olúwa dáríjì. Orúkọ Jésù, Olúwa dáríjì. Olúwa dáríjì mi. Olúwa dáríjì. 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 Olúwa Jésù Olúwa wa. Jésù Kristi Olúwa wa. Agbára ẹ̀mí mímọ́ ṣe kókó. Mo fẹ́ ka ìwé Éfésù orí ìkíní yẹn. Mo fẹ́ kà á láti ẹsẹ̀ ìkọkàndínlógún. Ó ní àti agbára rẹ̀ tí ó tóbi jùlọ sí àwa tí ó gbàgbọ́ gẹ́gẹ́ bí iṣẹ́ agbára rẹ̀. Àti agbára rẹ̀ tí ó tóbi jùlọ sí àwa tí ó gbàgbọ́ gẹ́gẹ́ bí iṣẹ́ agbára rẹ̀. Verse 20 ní èyí tí ó ti ṣiṣẹ́ nínú Kristi nígbà tí ó ti jí dìde kúrò nínú òkú tí ó sì fi jókòó lé ọwọ́ ọ̀tún nínú àwọn ọ̀run. Hello. Verse 19 and 20. Okay, let me read. And what is the exceeding greatness of his power towards what who believe, according to the working of his mighty power. Verse 20, which he wrought in Christ when he raised him from the dead and he set him at his own right hand in the heavenly places. Àti agbára rẹ̀ tí ó tóbi jùlọ. Torí Ọlọ́run mọ̀ wípé agbára ìsàn àti agbára ikú, agbára náà ni. Wọ́n ní agbára láti pa ni. Ó wá ń sọ wípé agbára ẹ̀mí mímọ́, agbára Ọlọ́run ó tóbi jùlọ. Exceeding greatness of his power. Ó ní agbára ju agbára ìsàn àti agbára ikú lọ. Ó ní agbára ju agbára òkùnkùn àti ti èṣù lọ. Ó ní agbára ju agbára èèyàn búburú, agbára oṣó àjẹ́ mèrè lẹ́bọ lóògùn adáhunṣe lọ. Agbára Ọlọ́run tayọ. Òun ló ṣe lè ní agbára láti jí Jésù dìde. Ẹni tó ti kú kì í ṣe pé pretend, wọ́n lù pa ni, wọ́n pa tó fi kú ni.
ó sọ omi ara àti ẹ̀jẹ̀ àti ẹ̀mí rẹ̀ nù. So agbára kan ló pa á. Agbára tí ó jí dìde gbọ́dọ̀ ju agbára tó pa á lọ. Òun ló ṣe ń sọ ní pé àti agbára rẹ̀ tí ó tóbi jù lọ sí àwa tí ó gbàgbọ́. Gẹ́gẹ́ bí iṣẹ́ agbára rẹ̀. Ìdí nìyẹn onígbàgbọ́ nìkan ló lè ní agbára tí ó tayọ yìí. Kì í ṣe agbára ìmọ̀ àti òye. Kì í ṣe agbára baba ńlá kan àbí agbára ìyá ńlá kan. Kì í ṣe agbára ewé àti egbò nìkan là ń sọ yìí. Agbára tí ó ga jù ni. Agbára tí Ọlọ́run tó dá ohun gbogbo ni. Èèyàn ò lè fi ìmọ̀ ní agbára yẹn. Èèyàn ò lè kàwé nírú agbára yẹn. Èèyàn ò lè ní owó ní agbára yẹn. Ó ti tóbi ju ohun tí à ń níbẹ̀ yẹn lọ. Ohun téèyàn fi lè ní ni nípa ìgbàgbọ́. Lẹ́yìn tí ó ti gba Jésù Kristi gbọ́, tí a ti sọ ọ́ di mímọ́, tí o ti wá gbọ́ ọ̀rọ̀ rẹ̀ tó ti yé ọ, tó dẹ̀ ti ṣetán láti gbà á. Irú èèyàn bẹ́ẹ̀ ló máa ń gbàgbára bẹ́ẹ̀. Agbára bẹ́ẹ̀ ò kì í gbébi tí ò bá mọ́. Kì í gbébi tí ò bá yẹ. Torí Ọlọ́run ni agbára náà. Àti agbára rẹ̀ tí ó tóbi jùlọ sí àwa tí ó gbàgbọ́. Who believe according to, ó ní gẹ́gẹ́ bí iṣẹ́ agbára rẹ̀. Èyí tí ó ti ṣiṣẹ́ nínú Kristi. Nígbà tí ó ti jí dìde kúrò nínú òkú. Tí ó sì fi jókòó lé ọwọ́ ọ̀tún nínú àwọn ọ̀run. Dájú gbogbo ìjọba àti ọlá. Àti agbára àti oyè. Àti gbogbo orúkọ tí à ń dá. Kì í ṣe ilé ayé ìgan nìkan o. Ṣùgbọ́n ní èyí tí ń bọ̀. Ó sì ti fi ohun gbogbo sábẹ́ ẹsẹ̀ rẹ̀. Ó sì ti fi ṣe orí lórí ohun gbogbo fún ìjọ. Mo ń sọ nípa agbára ẹ̀mí Ọlọ́run. Irú agbára ilé Ọlọ́run ṣètò fún àwọn tí ó gba Jésù gbọ́. Tó o bá lórí ọgbọ́n nínú ẹ̀sìn rẹ. Tó o bá lórí ìmọ̀ nínú ẹ̀sìn rẹ. Tó o bá lórí irú agbára kan nínú ìmọ̀ rẹ, ìwé rẹ. Kò lè jẹ́ agbára tí ó ga jùlọ o. Ọ̀nà kan ṣoṣo láti gba agbára tí ó ga ju èṣù ayé ọ̀run òkùnkùn àìsàn ikú lọ náà ni gbígbàgbọ́ nínú Jésù. Òun lágbára tó lè ṣiṣẹ́ nínú òkú kó di alààyè. Agbára tí onígbàgbọ́ ń jogún nìyẹn. Ìwé Jòhánù orí 1 ẹsẹ̀ 12 yẹn. Ó kà báyìí pé
iye àwọn tí ó gbà á gbọ́ ló fi agbára fún láti di ọmọ Ọlọ́run. Ìwé Jòhánù orí ìkíní ẹsẹ̀ ìkejìlá. Ṣùgbọ́n iye àwọn tí ó gbà á, àwọn ló fi agbára fún láti di ọmọ Ọlọ́run. Aláwọn tí ó gba orúkọ rẹ̀ gbọ́. Kó tó débẹ̀ yẹn, ó ní verse 10, ó ní òun sì wà lé ayé, nípasẹ̀ rẹ̀ lé a sì ti dá ayé, ayé kò sì mọ̀ ọ́n. Ó tọ̀ àwọn tirẹ̀ wá, àwọn tirẹ̀ kò sì gbà á. Ṣùgbọ́n iye àwọn tí ó gbà á, iye wọn ló fi agbára fún láti di ọmọ Ọlọ́run. Mo ń sọ nípa agbára ẹ̀mí mímọ́ tí a ṣèlérí fún onígbàgbọ́. Agbára ẹ̀mí mímọ́ tí Ọlọ́run ṣèlérí fún onígbàgbọ́. Ó sọ fún àwọn ọmọ ẹ̀yìn nínú ìwé Iṣẹ́ Àpọ́stélì orí kejì yẹn. Ó lẹ́yìn ó gba agbára nígbà tí ẹ̀mí mímọ́ bá bà lé yín. Agbára ẹ̀mí mímọ́ nínú ìwé Jóẹ́lì orí ìkejì yẹn, ó ṣèlérí wípé ní ìkẹyìn ọjọ́, Bíbélì pé Ọlọ́run yóò tú ẹ̀mí rẹ̀ jáde sí ara ènìyàn gbogbo. Ó ní tó bẹ́ẹ̀ tí àwọn ọmọkùnrin àti ọmọbìnrin yóò máa lálàá, àwọn ó máa sọ tẹ́lẹ̀, àwọn arúgbó yóò máa ríran. So ìlérí Ọlọ́run nìyẹn láti fún wa ní ẹ̀mí rẹ̀. All his children, ẹ má bínú, internet, ẹ̀rọ orí afẹ́fẹ́ ló ń ṣe bótibòtí, internet ló ń ṣe bákan bákan. Mo fẹ́ ka ìwé Róòmù orí ìkíní yẹn. Verse 4. Romans chapter 1 verse 4. I quickly want to read it. He's talking about God's power. Ó ń sọ̀rọ̀ nípa agbára Ọlọ́run. Ìwé Róòmù orí ìkíní yẹn, ẹsẹ̀ ìkẹrin. Ó ní, ẹ jẹ́ kí n kà láti orí kìíní ẹsẹ̀ ìkíní dé ìkẹrin. Pọ́ọ̀lù, ìránṣẹ́ Jésù Kristi tí a pè láti jẹ́ àpọ́stélì, tí a yà sọ́tọ̀ fún ìrere Ọlọ́run, tí ó ti ṣe ìlérí tẹ́lẹ̀ rí nínú ìwé mímọ́ láti ọwọ́ àwọn wòlíì rẹ̀, ní ti ọmọ rẹ̀ tí a bí láti inú irú ọmọ Dáfídì nípa ti ara, ẹni tí a pinnu rẹ̀ láti jẹ́ agbára ọmọ Ọlọ́run, bí ẹ̀mí ìwà mímọ́ nípa àjíǹde kúrò nínú òkú, àní Jésù Kristi Olúwa wa. Can you read it as well, please? Ẹ gbọ́ bí tí mo kà yẹn ń sọ̀rọ̀ nípa jẹ́ pẹ̀lú, ó ní ẹni tí a pinnu rẹ̀ láti jẹ́ pẹ̀lú agbára ọmọ Ọlọ́run. And declared to be the Son of God with power.
of holiness by the resurrection from the dead. Tó túmọ̀ sí pé o lè jẹ́ ọmọ Ọlọ́run láì ní agbára Ọlọ́run. Ìwé Róòmù orí kẹjọ Romans chapter 8 yẹn náà lẹ́ni tí kò bá ní ẹ̀mí tirẹ̀ kì í ṣe ẹni tirẹ̀. So ó ṣe kókó kó o ní agbára Ọlọ́run láti jẹ́ ọmọ Ọlọ́run. Tó o bá ló nígbàgbọ́ ni ọ́, tó o sì ní agbára Ọlọ́run, ó túmọ̀ sí pé o ní ẹ̀mí Ọlọ́run. Tó o bá ti ní ẹ̀mí Ọlọ́run, o kì í ṣe onígbàgbọ́, o kì í ṣẹni tiẹ̀. Kájẹ́ tó di àjẹ́, a ti gbẹ ẹ̀mí àjẹ́ ni. Tí kóṣó tó di oṣó, wọ́n ti gbẹ̀mí oṣó ni. Àìmọye àjẹ́ la mọ̀ nígbà kan tí wọ́n sì lẹ́mí àjẹ́. Tí wọ́n bá wọnú ẹ̀mí àjẹ́ wọn lọ, wọ́n á máa rí ọdún 10 rẹ̀ sí òní. Tí wọ́n bá wọnú ẹ̀mí òkùnkùn, ẹ̀mí àjẹ́, ẹ̀mí oṣó wọn lọ, wọn kì í ṣèèyàn lásán mọ́. Wọ́n á rí tí wọn ò lè rí. Wọ́n á rí ìfun àti ẹ̀dọ̀ rẹ. Wọ́n á rí inú ẹ̀, wọ́n á rí òde ayé ẹ. Nítorí wọ́n ní agbára ẹ̀mí yẹn ni. Ìyẹn ló fi lè fi ara bá wọn jà kó ṣẹ́gun, kò pọ́síbù. Tí àjẹ́ bá dẹ̀ ń bá yàn jà, tó bá rí pé o ní agbára, á tún invite ẹ̀mí èmèrè. Ìyẹn náà tó bá tún rí pé o tún ní agbára, ẹ̀mí èmèrè á invite ẹ̀mí oṣó. Tó bá rí pé o ní agbára, wọ́n á invite àwọn ẹ̀mí búburú ojú ọ̀run, àwọn ọlọ́lá, àwọn ìjòyè aláṣẹ ibi òkùnkùn ayé. Tán bá rí pé o tún ní agbára, wọ́n á tún wá lọ invite ẹ̀mí tó wà nínú omi nísàlẹ̀. Wọ́n á lo agbára wọn papọ̀. Òun náà ni Jésù ṣe máa ń sọ̀rọ̀ nípa ìjọ. Ìjọ òun ṣe ibi tó jẹ́ ibùgbé, ibi òkòwò, ká kàn máa dáwó, ká máa jó, ká máa wọṣọ, ká máa kọrin, ká máa tanra wa jẹ. Ó gbọ́dọ̀ jẹ́ ibi àkójọpọ̀ agbára mímọ́. Collection of powers. Ẹ wo Jésù gbà tó dé, kó tó bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́, ó wá ọmọ ẹ̀yìn 12. Ó pè kan lápáta, ó pè kan ní iná, ó pè kan ní àrá. Ó fi ìjọ sí odi yí ara rẹ̀ ká. Nígbà tó dẹ̀ fẹ́ lọ sọ́run, ó make sure pé ó ṣèlérí agbára fún wọn, àwọn 12, ó sì fún wọn ní agbára ẹ̀mí mímọ́. Pé kí ẹ̀mí Jésù, ẹ̀mí mímọ́ yẹn kó lè jẹ́ agbára ìjọ Ọlọ́run. tó ìjọ yẹ kó jẹ́ ìkójọpọ̀ agbára ni. Kí èṣù àti ọ̀run àti ayé ò ní lè ṣẹ́gun rẹ̀. Olófin ní lórí àpáta ẹni mo kọ́ ìjọ mi lé, ẹnu ọ̀nà ọ̀run àpáàdì ò ní borí ẹ̀.
ó sọ fún Pétérù tó gba ìbéèrè pé ta ni wọ́n fi mí pé ó ní Kristi ọmọ Ọlọ́run, ó ní kì í ṣe omi tàbí ẹ̀jẹ̀ ló kọ́ ọ ní èyí bí kò ṣe ẹ̀mí Ọlọ́run. Ìtumọ̀ ẹ̀ ni pé ẹ̀mí Ọlọ́run ni agbára ìjọ. Blood. Òun náà sì ni agbára ìjọ. So ìdí nìyẹn tó o bá jí ọmọ Ọlọ́run, ohun àkọ́kọ́ tó gbọ́dọ̀ farahàn láyé ẹ̀ ni agbára ẹ̀mí mímọ́. Tí agbára ẹ̀mí mímọ́ bá farahàn, ìgbà yẹn ló donígbàgbọ́, ìgbà yẹn ló di ọmọ Ọlọ́run, ìgbà yẹn ò kì í ṣèyàn lásán mọ́. Ìgbà yẹn èṣù á bẹ̀rù rẹ, òkùnkùn á bẹ̀rù rẹ, nítorí Ọlọ́run ń gbénú rẹ. Agbára ẹ̀mí mímọ́, agbára ẹ̀mí mímọ́, ẹ̀mí mímọ́ ni Ọlọ́run fi ṣe agbára àgọ́ yìí. Torí Ọlọ́run mọ̀ wípé àgọ́ yìí ò gbọdọ̀ dá wà. Mo fẹ́ kó gbàdúrà, sọ fún Ọlọ́run, Olúwa o, mo gbàgbọ́ nínú rẹ Jésù Kristi ọmọ Ọlọ́run. A sì kọ́ wípé ẹni tó bá gbàgbọ́, Bíbélì pé yóò gba agbára láti di ọmọ Ọlọ́run. Sọ fún Ọlọ́run, fún mi ní agbára ẹ̀mí mímọ́ rẹ̀. Fún mi ní àdúrà. Ọlọ́run tó dá ayé àtọ̀run, fún mi ní agbára ẹ̀mí mímọ́. Fún mi ní agbára ẹ̀mí mímọ́ rẹ̀ Olúwa. Fún mi ní agbára ẹ̀mí mímọ́. Fún mi ní agbára ẹ̀mí mímọ́ rẹ̀. Lórúkọ Jésù, fún mi ní agbára ẹ̀mí mímọ́ rẹ̀. Fún mi ní agbára ẹ̀mí mímọ́ rẹ̀ Olúwa. 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 Olúwa, fún mi ní agbára ẹ̀mí mímọ́ rẹ̀. Olúwa, fún mi ní agbára ẹ̀mí mímọ́ rẹ̀. Lórúkọ Jésù, Olúwa, fún mi ní agbára ẹ̀mí mímọ́. 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 Olúwa, fún mi ní agbára ẹ̀mí mímọ́ o. Olúwa, fún mi ní agbára ẹ̀mí mímọ́ o. Olúwa, fún mi ní agbára ẹ̀mí mímọ́. Olúwa, fún mi ní agbára ẹ̀mí mímọ́. Lórúkọ Jésù, Olúwa, fún mi ní agbára ẹ̀mí mímọ́. Orúkọ Jésù, Olúwa, fún mi ní agbára ẹ̀mí mímọ́. Orúkọ Jésù, Olúwa, fún mi ní agbára ẹ̀mí mímọ́. Orúkọ Jésù Kristi, Olúwa, fún mi ní agbára ẹ̀mí mímọ́. Olúwa, gbé agbára ẹ̀mí mímọ́ rẹ wọ̀ mí. 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 Ọlọ́run, mo gbàgbọ́ nínú Jésù Kristi, fún mi ní agbára ẹ̀mí mímọ́. Olúwa, fún mi ní agbára ẹ̀mí mímọ́. Olúwa, fún mi ní agbára ẹ̀mí mímọ́. Olúwa, fún mi ní agbára ẹ̀mí mímọ́. Lórúkọ Jésù, Olúwa, gbé agbára ẹ̀mí mímọ́ wọ̀ mí. Olúwa, gbé agbára ẹ̀mí mímọ́ rẹ wọ̀ mí. Olúwa, gbé agbára ẹ̀mí mímọ́ rẹ wọ̀ mí. Olúwa, fún mi ní agbára ẹ̀mí mímọ́ o. Orúkọ Jésù, Olúwa, fún mi ní agbára ẹ̀mí mímọ́. Orúkọ Jésù, Olúwa, fún mi ní agbára ẹ̀mí mímọ́. Orúkọ Jésù, Olúwa, fún mi ní agbára ẹ̀mí mímọ́. 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 Olúwa, fún mi ní agbára ẹ̀mí mímọ́.
orúkọ Jésù Olúwa fún mi ní agbára ẹ̀mí mímọ́. Orúkọ Jésù Olúwa fún mi ní agbára ẹ̀mí mímọ́. 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 Orúkọ Jésù Olúwa fún mi ní agbára ẹ̀mí mímọ́. Olúwa fún mi ní agbára ẹ̀mí mímọ́. Olúwa fún mi ní agbára ẹ̀mí mímọ́. Jésù Kristi Olúwa wa. Bíbélì wípé ọ̀rọ̀ tí mò ń sọ fún yín yìí ó ní ẹ̀mí ni, ìyè sì ni pẹ̀lú. Bíbélì wípé tí ọ̀rọ̀ mi bá ń gbénú yín, ẹ béèrè ohunkóhun èmi ó sì ṣe. Bíbélì pé Ọlọ́run ni ọ̀rọ̀ náà. Ní ló fi jẹ́ pé o lè ní agbára yẹn láì bàbá gbọ́ ọ̀rọ̀ náà. Torí nínú ọ̀rọ̀ ni ìgbàgbọ́ ti wá. Ó sì wá nípa gbígbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ni. Ó ní ṣùgbọ́n báwo ló ṣe lè gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run yẹn? Bí kò ṣe nípa àwọn tí a rán. Àwọn tí a ti rán ìránṣẹ́ Ọlọ́run. A ti máa ń fi ọ̀rọ̀ fún wọn. Ẹni tí a bá ti fi ọ̀rọ̀ fún, tó bá ti fún yín ní ọ̀rọ̀ yẹn, ibẹ̀ ni agbára ti máa ń wá. Ó ló fi jẹ́ pé tí èèyàn ò bá ní ìpè, mi ò mọ bí tó ti fẹ́ ní agbára o. Ẹni tí ò bá ní ìpè, ẹni tọ́lọ́run ò pè, níbo ló ti wá rí agbára? Torí tí Ọlọ́run bá pè ènìyàn, ó máa ń fúnyàn ní ọ̀rọ̀, ó máa ń fúnyàn ní agbára, ó máa ń fúnyàn ní ọ̀rọ̀ Ọlọ́run á sì fún ọ ní agbára. Láì bàbá ní ìpè, èèyàn ò ní ọ̀rọ̀ yẹn. O lè ní Báíbù nílé, o lè máa kà ń gbogbo ìgbà. Ìyàtọ̀ wà nínú ẹni tí a fi ọ̀rọ̀ fún. Tèbí ṣáájú ọjọ́ Pẹ́ńtíkọ́ọ̀sì, ó ti fún àwọn ọmọ ẹ̀yìn ní ọ̀rọ̀ púpọ̀ tó ti máa ń wàásù létí wọn. Ní Luke chapter 10 yẹn, wọ́n ló rán àwọn 70 jáde, 70. Ó rán wọn jáde. Bíbélì pé wọ́n lọ, wọ́n sì padà wá. Ìgbà tó rán wọn jáde, ó fi agbára fún wọn. Pẹ̀lú nítorí wọn ò tí ì gba ẹ̀mí mímọ́. Bíbélì pé wọ́n lọ, wọ́n padà dé. Ó bi wọ́n pé kí lẹ̀yin rí? Wọ́n ní àwárí ẹ̀mí èṣù ń tẹríba. Jésù ní èmi rí wípé ó ṣubú lulẹ̀ ni. So títí di ọjọ́ Pẹ́ńtíkọ́ọ̀sì, bó ṣe ti kọ́ wọn ní ọ̀rọ̀ Ọlọ́run tó, ó tún ní kán dúró kán lè gba agbára. Agbára fún kíni? Láti jẹ́ ẹlẹ́rìí òun. Ìpè ló máa ń ṣáájú, dẹni a wá fi ọ̀rọ̀ fún ni, a ó sì fúnni ní agbára. Nígbà tí Ọlọ́run pè mí, mo rí nínú ìran mi, ó fún mi ní ọ̀rọ̀, ó wá sọ fún mi, ó ní kí n wò, ó ní kí n yí padà, kí n wo iwájú.
ó ní màá rí masses, ó láà rán mi sí masses. Ọjọ́ yẹn mo kọ́kọ́ gbọ́ ìbò yẹn, mi ò gbọ́ rí láyé mi. Yíyípadà tí mo máa yí padà, mo rí èrò tó lọ kánrin kéṣe. Multitude of people, èrò púpọ̀. Èrò púpọ̀. Ṣùgbọ́n tí bàbá fún mi ní ọ̀rọ̀ nínú ìran yẹn. Bíbélì pé àwa la fi ohun ìjìnlẹ̀ ti ìjọba Ọlọ́run fún. Gbogbo ọmọ ẹ̀yìn ló máa ń bá sọ̀rọ̀, ṣùgbọ́n ní ọjọ́ Pétérù ó fún ní kọ́kọ́rọ́ ìjọba ọ̀run. Òun ló fi jẹ́ pé tí Pétérù lè ṣe, gbogbo wọn kọ́ ló lè ṣe é. Bó tiẹ̀ lọ Bible school, o tún gbọ́dọ̀ dúró de ìpè kó lè gba ọ̀rọ̀ àti agbára. Mo fẹ́ kó gba agbára Ọlọ́run lénìíṣẹ́. Ó ní mo ṣe fẹ́ kó yí ọ. Mo fẹ́ kó mọ̀. Ìwé Kọ́ríńtì orí 1 ẹsẹ̀ 14 ní ṣùgbọ́n fún àwọn tí a pè àti Júù àti Hélénì, Kristi lè agbára Ọlọ́run àti ọgbọ́n Ọlọ́run. Chapter 1 verse 24. 1 Corinthians chapter 1 verse 24. I can read it here. But unto them which are called. Mo fẹ́ kó jẹ́ kí Kristi yẹn wọnú ayé ẹ lónìí. Níní Jésù Kristi, níní agbára Ọlọ́run. Yeah, having Jesus is having the power of God. Níní Jésù, níní ẹ̀mí Ọlọ́run. Níní Jésù, níní ọ̀rọ̀ Ọlọ́run. Jésù ni agbára Ọlọ́run. Ní ìgbà tí mo jẹ́ kèfèrí, tí mo jẹ́ Mùsùlùmí, tá ń ṣẹbọ, tá ń ṣoògùn, àṣé mi ò mọ̀ nǹkan kan. Àwọn mọ̀mọ́ tí ó jí wa pé ká lọ kírun, àsáwọn náà làjẹ́ tí ń ṣe wá. Àwọn mọ̀mọ́ tí ó jí wa pé ká lọ worship Allah in the mosque, to go and serve God in the mosque. Àwọn náà máa lọ sí mosque o. Àwọn gan àjẹ́ ni wọ́n, a ò sì rí ìmọ́lẹ̀ tó tó láti mọ̀. Kò sí ìmọ́lẹ̀ tó tó nínú ayé láti rí àṣírí òkùnkùn. Wọn ò bí ọ dá o. Bó o bá sì rí kò sí, tó o bá sì rí kò sí tó o lè ṣe láì bàbá ní Jésù. Níní Jésù ló jẹ́ kémi mọ̀ tí wọ́n ń pè ní ayé. Àwọn babaláwo tá a máa ń lọ bá gan, àwọn tí ẹ̀ ń lọ fún lówó pé ká bá wa ṣiṣẹ́, àwọn gá tún máa lo àìsìkì, wọ́n máa lo ògùn èèyàn, ó lè mọ̀. Mo ní ọ̀rẹ́ ológun kan nígbà náà máa ń sọ àṣírí fún mi. Àwọn tó wá máa ń ṣiṣẹ́ ògùn yẹn, wọ́n ò tún lo àìsìkì wọn, wọ́n ò lo ògo wọn, wọ́n ò lo ìràwọ̀ wọn, wọ́n ò gbowó iṣẹ́ lọ́wọ́ wọn o, wọ́n á sì tún máa lò wọ́n. I used to have an herbalist friend, a herbalist friend. Ìwọ tó àwọn aláwo búburú wà tí wọ́n ní ìbẹ̀rù Ọlọ́run tó jẹ́ pé ìkà ni wọ́n. Ìwọ ń lọ pé kó lè rójútu ni wọ́n á sì tún bá ti, wọ́n á tún lo àìsìkí ẹ̀fọ́ ọmọ wọn, wọ́n á sì tún lo ògo tiẹ̀. Tí ayé bá sì ń bá ọjà, wọn ò tó bẹ́ẹ̀ kan dá ayé ọ̀ dúró, nítorí kò sí pípé agbára àti ìbẹ̀rù àti ìmọ́lẹ̀ òtítọ́.
níní Kristi ní agbára Ọlọ́run. Níní Kristi ní gbígbénú ìmọ́lẹ̀ àti níní ìmọ́lẹ̀ òtítọ́ nínú ẹ̀dá ènìyàn. Níní Kristi ní níní ìgbàlà àti ìṣẹ́gun pípé. Kristi ni ó mú ọ dé ọ̀dọ̀ Ọlọ́run. Òun náà ni ẹbọ fún ẹ̀ṣẹ̀ mi àtiwọ́ láti gbà wá lọ́wọ́ agbára ayé. Jésù Kristi náà ní ọ̀nà rẹ sí ìyè ẹnípẹ̀kun pé tí ayé ìbá pin ó bá Ọlọ́run jọba. Ó ní ọgbọ́n àti agbára Ọlọ́run. Mo mọ bàbá kan ní ìgbà kan rí. Ó ní oṣó, ó ní ẹyẹ tiẹ̀, ó ní oṣó but kò gbé mì. Ó fi hàn mí, ó ní ẹyẹ tòun rèé, ó ní ayé agbára láwà, ó ní ẹyẹ tòun rèé o, ó ní òun ò gbé mì ni, ó ní ṣùgbọ́n ẹ̀mí oṣó tòun nìyẹn. Àwọn àjẹ́ bẹ̀rù ẹ̀ gan-an. Wọ́n á ní ẹ mọ́ dọ́dọ̀ ọmọ rẹ o. Agbára ẹ̀ dá lójú. Mo mọ̀ dáadáa, mo bá wọn rìn ní wọ́n máa mú mi jáde, bàbá yẹn ní agbára. Ṣùgbọ́n àwọn àjẹ́ náà ló padà pa á. Nígbà tó máa pa á, wọ́n gbọ́ òun lẹ́nu ẹ̀ lójú àlá ni. Kò lè pọ̀fọ̀, kò lè sọ fún yàn pé ẹ lọ bá mi mú nǹkan, ó nawọ́, kò lè sọ tí wọ́n bá mú wá, ó jábọ́ lórí bẹ́ẹ̀dì, ó sì kú. Agbára Kristi, agbára Ọlọ́run ni. Ó ní ìdí agbára Ọlọ́run. Bíbélì ní iye àwọn tó gbà àǹfààní tí onígbàgbọ́ nínú iye àwọn tó gbà á gbọ́, ó fi agbára fún wọn láti di ọmọ rẹ̀. Tó wàá di ọmọ rẹ̀ kìíní ná, wàá tún ní ẹ̀mí rẹ̀. Ọlọ́run tó wá ní gbogbo agbára lọ́run àti láyé á wá jẹ́ bàbá rẹ̀ tí ó máa mójútó ọ. Tí ayé bá ń bá ọjà, ó ní ó bá wọn jà. Níní agbára Ọlọ́run. Sọ fún Ọlọ́run, onígbàgbọ́ ni mí ṣùgbọ́n mi ò tí ì ní agbára rẹ̀. Olúwa fún mi ní agbára ẹ̀mí mímọ́ rẹ̀. Rán agbára ẹ̀mí mímọ́ ìsínú ayé mi báyìí. Ó yá àdúrà lórúkọ Jésù. Ọlọ́run fún mi ní agbára ẹ̀mí mímọ́ rẹ̀. Ó jẹ́ ń gbé ayé asán yìí. Ọlọ́run kí agbára mi má bàa borí mi, fún mi ní agbára ẹ̀mí mímọ́ rẹ̀. Fún mi ní agbára ẹ̀mí mímọ́ rẹ̀. Fún mi ní agbára ẹ̀mí mímọ́ rẹ̀ Olúwa. Bí agbára rẹ̀ wọ̀ mí Olúwa. Bí agbára rẹ̀ wọ̀ mí Olúwa. Bí agbára rẹ̀ wọ̀ mí Olúwa. Fún mi ní agbára ẹ̀mí mímọ́ rẹ̀. Fún mi ní agbára ẹ̀mí mímọ́ rẹ̀. Bí agbára rẹ̀ wọ̀ mí. Bí agbára rẹ̀ wọ̀ mí. Fún mi ní agbára rẹ̀. 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 Bí agbára ẹ̀mí mímọ́ wọ̀ mí. Orúkọ Jésù Olúwa, bí agbára ẹ̀mí mímọ́ wọ̀ mí. Fún mi ní agbára ẹ̀mí mímọ́. 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 Bí agbára ẹ̀mí mímọ́ wọ̀ mí. Bí agbára ẹ̀mí mímọ́ rẹ wọ̀ mí. Bí agbára ẹ̀mí mímọ́ rẹ wọ̀ mí. Bí agbára ẹ̀mí mímọ́ rẹ wọ̀ mí.
gbé agbára ẹ̀mí mímọ́ rẹ wọ̀ mí, gbé agbára ẹ̀mí mímọ́ rẹ wọ̀ mí, fún mi ní agbára ẹ̀mí mímọ́ o, 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 fún mi ní agbára ẹ̀mí mímọ́ o. Akọ́pẹ́ iye àwọn tó gbà á gbọ́, iye wọn ló fi agbára fún láti di ọmọ Ọlọ́run. Fún mi ní agbára ẹ̀mí mímọ́ Olúwa, 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 gbé agbára ẹ̀mí mímọ́ wọ̀ mí Olúwa, fún mi ní agbára ẹ̀mí mímọ́ rẹ Olúwa, fún mi ní agbára ẹ̀mí mímọ́ rẹ Olúwa, fún mi ní agbára ẹ̀mí mímọ́, fún mi ní agbára ẹ̀mí mímọ́ o, fún mi ní agbára ẹ̀mí mímọ́ o, fún mi ní agbára ẹ̀mí mímọ́, fún mi ní agbára ẹ̀mí mímọ́, fún mi ní agbára ẹ̀mí mímọ́, fún mi ní agbára ẹ̀mí mímọ́ rẹ Olúwa, fún mi ní agbára ẹ̀mí mímọ́ rẹ Olúwa, fún mi ní agbára ẹ̀mí mímọ́ rẹ Olúwa, fún mi ní agbára, ó jẹ́ béèrè fún agbára Ọlọ́run, fún mi ní agbára ẹ̀mí mímọ́, fún mi ní agbára ẹ̀mí mímọ́, fún mi ní agbára ẹ̀mí mímọ́ o, fún mi ní agbára ẹ̀mí mímọ́, 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 lórúkọ Jésù. Olúwa fún mi ní agbára ẹ̀mí mímọ́, 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 ní orúkọ Jésù. Olúwa fún mi, ní orúkọ Jésù. Olúwa fún mi ní agbára ẹ̀mí mímọ́, 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 Olúwa fún mi, Olúwa fún mi, Olúwa fún mi. Jésù Olúwa wa. Mo fẹ́ ka ìwé Jòhánù orí 14 yẹn. Mo fẹ́ kà láti ẹsẹ̀ 25. Ó ní nǹkan wọ̀nyí lé èmi ti sọ fún yín nígbà tí mò ń bá yín gbé. Verse 26, ṣùgbọ́n olùtùnú náà, ẹ̀mí mímọ́, ẹni tí bàbá yóò rán ní orúkọ mi, òun ni yóò kọ́ yín lé ohun gbogbo. Can you imagine? Yóò sì rán yín létí ohun gbogbo tí mo ti sọ fún yín. Nígbà tí ẹ̀mí mímọ́ tí a ń sọ ìbádé, yóò kọ́ ní ohun gbogbo. Ó ní yóò sì tún rán létí ohun gbogbo tí Ọlọ́run ti sọ. Ìgbà tó dé chapter 16, John chapter 16 from verse 5. But ó ní ṣùgbọ́n nísinsìnyí èmi ń lọ sọ́dọ̀ ẹni tí ó rán mi, kò sì sí ẹnìkan nínú yín tí ó bi mí léèrè pé níbo ni ìwọ ń lọ. Ṣùgbọ́n nítorí mo sọ nǹkan wọ̀nyí fún yín, ìbìnújẹ́ kún ọkàn yín. Ṣùgbọ́n òtítọ́ li èmi ń sọ fún yín, àǹfààní ni yóò jẹ́ fún yín bí èmi bá lọ. Nítorí bí èmi kò bá lọ, olùtùnú kì yóò tọ̀ yín wá. Ṣùgbọ́n bí mo bá lọ, èmi ó rán an sí yín. Verse 8, nígbà tí òun bá sì dé, yóò fi òye yé aráyé ní ti ẹ̀ṣẹ̀ àti ní ti òdodo àti ní ti ìdájọ́. Ní ti ẹ̀ṣẹ̀, nítorí tí wọn kò gbà mí gbọ́. Ní ti òdodo, nítorí tí èmi lọ sọ́dọ̀ bàbá, ẹ̀yin kò sì rí mi mọ́. Ní ti ìdájọ́, nítorí tí a ti ṣe ìdájọ́ aládé ayé yìí. Mo ní ohun púpọ̀ láti sọ fún yín pẹ̀lú, ṣùgbọ́n ẹ kò lè gbà wọ́n nísinsìnyí. Ṣùgbọ́n nígbà tí òun, àní ẹ̀mí òtítọ́ ní bá dé, yóò tọ́ yín sí ọ̀nà òtítọ́ gbogbo, nítorí kì yóò sọ ti ara rẹ̀, ṣùgbọ́n ohunkóhun tí ó bá gbọ́, òun ni yóò máa sọ, yóò sì sọ ohun tí ń bọ̀ fún yín. Òun ó máa yìn mí lógo nítorí tí yóò gbà nínú ti èmi, yóò sì máa sọ fún yín. Ohun gbogbo tí bàbá mi ní tèmi nì, nítorí èyí ni mo sọ wípé òun ó gbà nínú tèmi, yóò sì sọ fún yín. Nígbà díẹ̀, ẹ wo iṣẹ́ ẹ̀mí mímọ́ báyìí. Mo fẹ́ kẹ́ ẹ̀ka lóyìnbó sà láti verse 5.
Mhm. 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 Uh-huh. Ẹ̀ṣẹ̀ tó ga jù nìyẹn. Mhm. Uh-huh. Uh-huh. Mm. Uh-huh. Ó ní ìdí ẹ̀mí mímọ́. Láì bàbá ní ẹ̀mí mímọ́ òfo ni ènìyàn. O ò ní mọ ohunkóhun. O ò ní rí ohunkóhun. O ò ní gbọ́ látọ̀dọ̀ Ọlọ́run. O ò ní mọ àdúrà tòótọ́ láti gbà. Wàá máa gbàdúrà pẹ̀lú òpè ni. Wàá máa gbàdúrà láì rí èsì. O ò tún ní lè ṣe ìfẹ́ Ọlọ́run. Torí ẹ̀mí mímọ́ la kọ́ pé yóò ran àìlera ẹ lọ́wọ́. So láìsí ẹ̀mí mímọ́, ó wà nínú òkùnkùn biribiri. O ò lè mọ bá a ti yin Ọlọ́run gan. O ò ní lè ṣèfẹ́ Ọlọ́run. So onígbàgbọ́ wo wá ní ọ́ láì ní ẹ̀mí mímọ́? Àwọn onígbàgbọ́ tí máa ń jẹ́ kán sọ̀rọ̀ òdì sí Ọlọ́run nìyẹn. Onígbàgbọ́ tí ò mọ Ọlọ́run, tí ò ní agbára Ọlọ́run, ó ní ìdí ẹ̀mí mímọ́. Ẹ̀mí mímọ́ yìí ni ó gbé àgọ́ rẹ ró. Ẹ̀mí mímọ́ yìí ni ó pa àìsàn nínú ayé rẹ. Ẹ̀mí mímọ́ yìí ló lè gbé ikú mi ní ìṣẹ́gun torótoró. Ẹ̀mí mímọ́ yìí ni àṣírí èṣù kò bò fún. Tó bá jẹ́ èmi nìwọ ni, tí a bá parí ìpàdé yìí tán, màá tún fi ṣèṣó òru. Nítorí àkókò ò gbà wá láyè ká gbàdúrà tó bó ti tọ́. Sọ fún Ọlọ́run, Olúwa gbé agbára ẹ̀mí mímọ́ rẹ wọ̀ mí. Olúwa fún mi ní agbára ẹ̀mí mímọ́. Gbé agbára ẹ̀mí mímọ́ wọ̀ mí. Ó yá àdúrà orúkọ Jésù. Olúwa gbé agbára ẹ̀mí mímọ́ rẹ wọ̀ mí. 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 Fún mi ní agbára ẹ̀mí mímọ́ Olúwa. Fún mi ní agbára ẹ̀mí mímọ́ Olúwa. Fún mi ní agbára ẹ̀mí mímọ́ Olúwa. Ẹ̀mí mímọ́ ni kì í jẹ́ kéèyàn ṣìṣe. Ẹ̀mí mímọ́ ló máa ń fi òye yé èèyàn. Empower me with your Holy Spirit. Give me your Holy Spirit in the name of Jesus. Father, without the Holy Spirit, I'm nothing. Father, without Holy Spirit, I'm empty. Give me your Holy Spirit in the name of Jesus. Empower me with your Holy Spirit. Empower me with your Holy Spirit. Empower me with your Holy Spirit. Empower me with your Holy Spirit, Lord. Empower me with your Holy Spirit, Lord. Olúwa gbé agbára rẹ wọ̀ mí. Olúwa fún mi ní agbára rẹ. Olúwa fún mi ní agbára rẹ. Jésù Olúwa wa. Bíbélì wípé èmi lè so ohun gbogbo nínú Jésù Kristi, ẹni tó fi agbára fún mi. O ní ìdí agbára Ọlọ́run. Sọ fún Ọlọ́run,
fún mi ní agbára rẹ̀ láti ṣẹ́gun àìsàn àti ikú. Fún mi ní agbára rẹ̀ láti ṣẹ́gun òkùnkùn àti èṣù. Fún mi ní agbára rẹ̀ láti ṣẹ́gun àìsàn, láti ṣẹ́gun ẹ̀ṣẹ̀ àti òkùnkùn. Ó yá àdúrà. Fún mi ní agbára rẹ̀ láti ṣẹ́gun àìsàn àti ikú. Olúwa fún mi ní agbára láti ṣẹ́gun òkùnkùn àti èṣù. Olúwa fún mi ní agbára láti ṣẹ́gun ọ̀tá àti ẹran ara. Fún mi ní agbára rẹ̀. 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 Fún mi ní agbára rẹ̀ Olúwa. 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 Fún mi ní agbára rẹ̀. Olúwa gbé agbára rẹ̀ wọ̀ mí. Olúwa gbé agbára rẹ̀ wọ̀ mí. Olúwa fún mi ní agbára rẹ̀. Ọlọ́run mo fẹ́ agbára rẹ̀. Olúwa gbé agbára rẹ̀ wọ̀ mí. 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 Agbára láti ṣẹ́gun ẹ̀ṣẹ̀, ṣẹ́gun èṣù, ṣẹ́gun ayé. Fún mi ní agbára rẹ̀ Olúwa. 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 Gbé agbára ẹ̀mí mímọ́ wọ̀ mí. Gbé agbára ẹ̀mí mímọ́ rẹ̀ 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 wọ̀ mí. Fún mi ní agbára rẹ̀. 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 Ọlọ́run fún mi ní agbára rẹ̀. 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 Ọlọ́run fún mi ní agbára rẹ̀. Ọlọ́run fún mi ní agbára rẹ̀. Olúwa fún mi ní agbára rẹ̀. Fún mi ní agbára rẹ̀ Ọlọ́run. Fún mi ní agbára rẹ̀. Jésù Olúwa wa. Sọ fún Ọlọ́run, tẹ́ḿpìlì rẹ ni mò ń ṣe. A sì kọ́ pé Kristi ní agbára Ọlọ́run. Kristi wàá máa gbénú mi. Wàá máa gbénú omi ara àti ẹ̀jẹ̀ mi yìí. Wàá máa gbénú ìṣẹ̀dá mi. Níbi tí ikú wà níbẹ̀ o. Níbi tí àìsàn wà níbẹ̀. Níbi tí òkùnkùn wà. Níbi tí wàhálà wà nínú ayé mi. Ọlọ́run níbi tí àìsàn wà. Jésù tẹ́ḿpìlì rẹ ni mí, wọnú mi wá. Jésù Kristi wọnú mi wá. Ó yá àdúrà. Jésù Kristi, a kọ́ pé tẹ́ḿpìlì rẹ ni mò ń ṣe. Wàá máa gbénú mi Olúwa. Wàá máa gbénú mi. Wàá máa gbénú mi. Wàá máa gbénú mi. Wàá máa gbénú mi. Olúwa 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 wàá máa gbénú mi. Ọlọ́run 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 wàá máa gbé inú mi. Ọlọ́run wàá máa gbé inú mi. Jésù wọnú ayé mi wá, wọnú àgọ́ rẹ wá. Wọnú tẹ́ḿpìlì rẹ, wọnú tabernákù rẹ. Olúwa wọnú mi wá. Jésù 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 Olúwa wa. Mo sọ fún ọ lánàá pé bí Ọlọ́run ò bá gbénú rẹ, èṣù ó máa gbénú rẹ.
mo fẹ́ ká ṣí èṣù nídìí nínú ẹ lónìí. Mo fẹ́ kó uproot Sátánì nínú ayé ẹ lónìí. Torí tí Ọlọ́run ò bá sí níbẹ̀ tẹ́lẹ̀, that means pé èṣù ti wà ńbẹ̀ nìyẹn. Bíbélì pé ẹ̀mí tí ń gbénú àwọn ọmọ aláìgbọràn. Ìwọ ni kó wá sọ fún Ọlọ́run, èṣù tí ń gbénú ayé mi, Olúwa wọnú ayé mi kó tì jáde. Ikú tí ń gbénú ayé mi àti àìsàn, Jésù wọnú ayé mi kó tì jáde. Bíbélì wípé ẹni tí àtẹ rẹ̀ ń bẹ ní ọwọ́ rẹ̀ yóò gba ilẹ̀ ìpáka rẹ̀ yóò mọ̀. Àwọn àlìkámà yóò kó wọn sínú abà ìyàngbò ní ó fi iná àjò òkú sun. Sọ fún Ọlọ́run, wọnú mi kó ti èṣù bẹ̀ jáde. Wọnú mi kó ti ẹ̀ṣẹ̀ bẹ̀ jáde. Wọnú mi kó ti òkùnkùn bẹ̀ jáde. Ó yá àdúrà. Olúwa wọnú mi kó ti ogun bẹ̀ jáde. Olúwa wọnú mi kó ti èṣù bẹ̀ jáde. Gbogbo ìmísí búburú tí tó wọnú ayé mi, Olúwa wọnú mi kó tì wọ́n jáde. Olúwa wọnú mi kó ti àìsàn, kó ti ikú, kó ti òyì, kó ti ọ̀rọ̀ jáde. Gbogbo tó wà nínú ayé mi tí kìí ṣe òtítọ́, tí kìí ṣe òdodo, Jésù wọnú mi kó tì wọ́n jáde. 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 Wọnú mi kó ti èṣù jáde. Wọnú mi kó ti òkùnkùn jáde. Wọnú mi kó ti ọ̀tá jáde. Wọnú mi kó ti òkùnkùn jáde. Olúwa wọ inú mi wá. Olúwa wọ inú mi wá. Olúwa wọ inú mi wá. Má jẹ́ n wà lófo. Wọlé. Wọnú mi kó ti èṣù bẹ̀ jáde. Wọnú mi kó ti òkùnkùn bẹ̀ jáde. Wọnú mi kó ti ogun bẹ̀ jáde. Olúwa wọnú mi wá. Olúwa wọnú mi wá. Olúwa ti ikú jáde nínú mi. Tabernákù Ọlọ́run ni mí. Tẹ́ḿpìlì Ọlọ́run ni mí. Olúwa wọnú mi. Bíbélì wípé tẹ́ḿpìlì Ọlọ́run ni mí. Olúwa wọnú mi kó ti èṣù jáde. Olúwa wọnú mi kó ti èṣù jáde. Olúwa wọnú mi kó ti èṣù bẹ̀ jáde. Wọnú mi báyìí. Wọ inú mi. Wọnú mi. Ní orúkọ Jésù, Olúwa wọ inú mi. Olúwa wọnú mi wá. 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 Wọ inú mi kó ti èṣù bẹ̀ jáde. Jésù Olúwa wa. 1 Corinthians chapter 6 verse 19, ó kà báyìí pé tàbí ẹ̀yin kò mọ̀ pé ara yín ni tẹ́ḿpìlì ẹ̀mí mímọ́ tí ń bẹ nínú yín, tí ẹ̀yin ti gbà lọ́wọ́ Ọlọ́run, ẹ̀yin kì í sì ṣe ti ara yín, nítorí a ti rà yín ní iye kan. Nítorí náà ẹ̀yin Ọlọ́run lógo nínú ara yín àti nínú ẹ̀mí yín tí í ṣe ti Ọlọ́run. Can you imagine? Ó ní ara yín ni tẹ́ḿpìlì ẹ̀mí Ọlọ́run. Ara yín ni tẹ́ḿpìlì Ọlọ́run. Ó ní tí í ṣe ibùgbé ẹ̀mí mímọ́. Ẹ jẹ́ kí n ka chapter 3 yẹn náà fún yín. Chapter 3 verse. Mo ń sọ fún ọ pé tẹ́ḿpìlì Ọlọ́run ní ẹ̀mí mímọ́ ló yẹ kó máa gbénú rẹ. Chapter 3 verse 16 ní ẹ̀yin kò mọ̀ pé tẹ́ḿpìlì Ọlọ́run ni ẹ̀yin ṣe àti pé ẹ̀mí Ọlọ́run ń gbénú yín. 1 Corinthians chapter 3 verse 16. Ẹ̀yin kò mọ̀ pé. Can you imagine? Dwelleth in you. Ó yẹ kó tó bá jẹ́ mi nìwọ ni, ó dìgbà tẹ́mi mímọ́ yẹn bá gbénú mi kí n tó sinmi. Bíbélì ló sọ bẹ́ẹ̀ pé tẹ́ḿpìlì Ọlọ́run ní ọ́, ẹ̀mí mímọ́ Ọlọ́run ń gbénú yín. Sọ fún Ọlọ́run ẹ̀mí. Sọ fún Ọlọ́run ẹ̀mí mímọ́ tí ń gbénú mi á dà. Èmi kò rí.
ní orúkọ Jésù. Ẹ̀mí mímọ́ farahàn nínú mi. Ẹ̀mí mímọ́ wọnú mi wá. Ẹ̀mí mímọ́ wá máa gbénú mi. Ó yá àdúrà. Orúkọ Jésù, àkọ́pẹ́ tẹ́ḿpìlì Ọlọ́run ni mí, ẹ̀mí Ọlọ́run ó máa gbénú mi. Ẹ̀mí mímọ́ tí ń gbénú mi dà. Ẹ̀mí mímọ́ farahàn nínú mi. Ẹ̀mí mímọ́ farahàn nínú mi. It is written that I am the temple of God and the Spirit of God dwells in me. In the name of Jesus, where is that Spirit of God? Spirit of God, manifest yourself in my life. I ask in the name of Jesus. Spirit of God, come and dwell in me. In the name of Jesus. Ẹ̀mí Ọlọ́run wá máa gbénú mi. Ẹ̀mí mímọ́ wá máa gbénú mi. Ẹ̀mí mímọ́ wọnú mi wá. Lórúkọ Jésù. Ẹ̀mí mímọ́ sọ̀kalẹ̀ wọnú mi. Ẹ̀mí mímọ́ wọnú mi wá. Ẹ̀mí mímọ́ wọnú mi wá. Ẹ̀mí mímọ́ wọnú mi wá. Ẹ̀mí Olúwa o. Ẹ̀mí Olúwa. Ẹ̀mí Olúwa. Ẹ̀mí náà lè di mímọ́. Ká lè máa kí n lè máa rí ohun gbogbo. Ká lè máa fi ohun gbogbo hàn mí. Ká lè máa kọ́ mi ní ohun gbogbo. So that I will have the Spirit of God and I will be seeing all things and know all things in the name of Jesus. And I will be, I will know, I will be able to observe the righteousness of God and the sin and judgment. He will teach me all things and he will take from God, to me. Holy Spirit, come into my life. Jésù wọnú ayé mi wá. Ẹ̀mí Ọlọ́run wọnú ayé mi wá. Mo fẹ́ rí ọ láyé mi. Mo fẹ́ rí ọ láyé mi. Ẹ̀mí Ọlọ́run o, wọnú ayé mi wá. Kí n má bàa ṣe ohunkóhun ṣe. Kí n bá lè jẹ́ ti Ọlọ́run. Kí n bá lè máa gbénú Ọlọ́run. Kí n lè jogún ayé, kí n tún lè dé ìjọba ọ̀run. Jésù wọnú ayé mi wá. Jésù wọnú mi wá. Ọlọ́run wá máa gbénú mi. Kí ara kíkú mi kó bá lè yè. Kí ara kíkú mi kó bá lè yè. So that my dead body will be resurrected. So that my dead body will be a living body. Holy Spirit, come into my body. Come into my being. Come into my life. Ẹ̀mí mímọ́ o. Àkọ́pẹ́ àwọn tó gbàgbọ́. Ó fi agbára fún wọn láti di ọmọ Ọlọ́run. Àkọ́pẹ́ tẹ́ḿpìlì Ọlọ́run ni mí. Ẹ̀mí Ọlọ́run yóò máa gbénú mi. Ẹ̀mí Ọlọ́run ìwádà báyìí. Ẹ̀mí Ọlọ́run wọlé wá. Ẹ̀mí Ọlọ́run lórúkọ Jésù wọlé wá. Mo béèrè fún ẹ̀mí Ọlọ́run. Mo béèrè fún ẹ̀mí mímọ́ o. Bíbélì pé ẹni tí kò bá ní aṣọ ìgbéyàwó, a ó gbé jù sí òde ní orúkọ Jésù. Ó túmọ̀ sí pé ẹni tí ò bá lẹ́mìí mímọ́ kò ní dé ìjọba ọ̀run. Ẹni tí ò bá lẹ́mìí mímọ́ kò lè ṣèfẹ́ Ọlọ́run. Ní orúkọ Jésù. Ní orúkọ Jésù. Ẹ̀mí mímọ́ wọnú mi. Kí n bá lè jẹ́ alágbára ní ayé yìí. Kí agbára mi má bàa lè ṣẹ́gun mi. Kí agbára mi má bàa lè borí mi. Kí n lè gbilẹ̀, kí n ṣàkóso, kí n lè jọba lórí ogun tí Ọlọ́run dá. Ẹ̀mí mímọ́ iná ló lè ṣe. Wọnú mi wá. So I can dominate and be multiplied. So that I can be fruitful. Without the Holy Spirit of God, I cannot have dominion. Holy Spirit, come into me to have dominion, to be multiplied, to be fruitful. Ẹ̀mí mímọ́, ẹ̀mí mímọ́, lórúkọ Jésù. Àkọ́pẹ́ kí n béèrè ohunkóhun lórúkọ Jésù. Bíbélì pé bàbá mi yóò ṣe é. Mo béèrè ẹ̀mí mímọ́ o, kí n má bàa jẹ́ òkú. Mo béèrè ẹ̀mí mímọ́, kí n má bàa jẹ́ ẹran ayé. Mo béèrè ẹ̀mí mímọ́, kí n má bàa lè dàpọ̀ mọ́ àjọnú omi àjọnú òkùnkùn. Kí wọ́n lè rí Ọlọ́run àti ìmọ́lẹ̀. Kí n lè jẹ́ ìmọ́lẹ̀ láàrin òkùnkùn ayé. Kí n lè jẹ́ ìmọ́lẹ̀ láàrin òkùnkùn ayé. Kí n lè gba ìwòsàn. Kí n lè yè. Kí n lè rí Ọlọ́run. Ẹ̀mí Ọlọ́run wọnú mi. Ẹ̀mí Ọlọ́run wọnú mi. Ẹ̀mí mímọ́. Àkọ́pẹ́ ẹ̀mí Ọlọ́run yóò máa gbénú mi.
I was the one that was referring to that I am the temple of God and the Spirit of God will be dwelling in me, so that I can dominate, I can have dominion, so that I will have power over all evil spirit and powers. Abájọ ní àti fún wa ní agbára láti tẹ́jọ́ àti àkekèé mọ́lẹ̀ àti agbára láti borí agbára ọ̀tá. He said we have been given power to overcome the power of the enemies, to trample onto the snakes and serpents. If the Holy Spirit is not in me, how can I be able to do this? I need the Holy Spirit. I need the Holy Spirit. I want the Holy Spirit. So that my dead body will be resurrected. My dead body will become a living body. Come into me. So arakiku mi di aye. Ẹ̀mí Olúwa, ẹ̀mí Ọlọ́run. So arakiku mi di aye. Ẹ̀mí mímọ́. Mí sí mi. Ayé ń bàjẹ́ nítorí kò sí ìfarahàn ẹ̀mí mímọ́. Kò sí agbára mọ́, àìsàn ti jogún àgọ́. Ikú ń pa. Mo fẹ́ ẹ̀mí mímọ́. Kí má bàa jẹ́ èèyàn lásán, kí má bàa di àmúpa, kí má bàa di àmúsọ, kí n lè ní ìwòsàn ní ayé, kí ìfẹ́ Ọlọ́run lè rọ̀ mí lọ́rùn, kí n lè bá Jésù jọba, kí n lè jẹ́ ọmọ Ọlọ́run tòótọ́, kí n lè jẹ́ ìmọ́lẹ̀ láàrin òkùnkùn ayé, kí n lè ní ìyè tí kò ní ìpẹ̀kun. Olúwa fún mi lẹ́mìí mímọ́, bàbá mi fún mi lẹ́mìí mímọ́. Ọlọ́run mi fún mi lẹ́mìí mímọ́. Jésù fún mi lẹ́mìí mímọ́. Ẹ̀mí Ọlọ́run o. Ẹ̀mí tí sòkú di ààyè, ẹ̀mí tí ṣe àkóso, ẹ̀mí ọ̀run òun ayé, ẹ̀mí òtítọ́, ẹ̀mí Ọlọ́run, pé kí Ọlọ́run lè máa gbénú mi, kí èṣù má bàa gbénú ayé mi. Ẹ̀mí Ọlọ́run o, kí n lè yí òkú padà sí ìmọ́lẹ̀, kí n lè yí ẹlẹ́ṣẹ̀ padà sí ọmọ Ọlọ́run. So that I can change the sinner to the children of God. I can, yes, so that I can know God and serve God with it. So that I can control the world and I can call the wicked one to God. So I can be the light in the whole world. In the darkness, I will be the light of my generation. I will be able to convert people to your own way. Ẹ̀mí mímọ́, ẹ̀mí Ọlọ́run o. Kábà kí ìgbàgbọ́ mi bá lè pọ̀ sí. Ẹ̀mí mímọ́ wọnú mi wá. Holy Spirit come into my being. Come into my body. So that the secret of the devil will not be covered, will not be hidden to me. I will be the light in the darkness. I will be the power, even in this infirmity. I will be the power in this weakness. Ẹ̀mí mímọ́, ẹ̀mí Ọlọ́run o, tí ó máa kọ́ mi ní ìfẹ́ Ọlọ́run, tí ó fi òye mi ní ẹ̀ṣẹ̀ ní ti ìdájọ́ àti òdodo. Ayé ò mọ ẹ̀ṣẹ̀ mọ́, wọn ò mọ òdodo mọ́, wọn ò mọ ìdájọ́ mọ́. Ọ̀gá ọkọ fún mi lẹ́mìí mímọ́, kí ẹ̀mí mímọ́ wọ̀ mí, kí ara mi kí ó lè dá, kí n bá lè sàn. Fún mi lẹ́mìí mímọ́, kí n lè ríran nínú òkùnkùn ayé, kí a lè là mí lójú, kí n lè jẹ́ alágbára. Bí ẹ̀mí mímọ́ wọ̀ mí ní orúkọ Jésù. Olúwa fún mi ní ẹ̀mí mímọ́, agbára Ọlọ́run o, farahàn nínú ayé mi. Agbára Ọlọ́run farahàn nínú ayé mi, kí n má bàa ṣègbé, kókùnkùn má bàa borí mi. Fún mi ní agbára rẹ, ògo ni fún orúkọ rẹ. Jésù Olúwa wa. Ẹni tó dá ọ̀run òun ayé o. Ọlọ́run tí ń jẹ́ ọ̀rọ̀, tí ń jẹ́ ẹ̀mí, ẹni tó ní ìyè nínú ìmọ́lẹ̀ òtítọ́ tí ìrìn tó kùnkùn ní borí. Ẹni tí ń bẹ nínú ọ̀rọ̀ rẹ̀, ẹni tó ní gbogbo agbára lọ́run àti láyé. Ọ̀gá ògo tí sọ̀rọ̀ tí mú ṣẹ. Ìwọ ló wípé tẹ́ḿpìlì Ọlọ́run ni wà. Bá àti ẹ̀mọ̀ tẹ́lẹ̀ a béèrè lónìí, akọ́pẹ́ ẹ̀mí Ọlọ́run yóò máa gbénú wa. Ó túmọ̀ sí pé Ọlọ́run yóò máa gbénú mi. Atóbijì yóò máa gbénú mi. Bó bẹ́ẹ̀ ẹ̀mí mímọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀. Ìwọ ló ní ká béèrè lórúkọ Jésù wọ́n ó ṣe. Mo béèrè ẹ̀mí mímọ́ fún àwọn ènìyàn wọ̀nyí. Olúwa gbé ẹ̀mí mímọ́ wọ̀ wọ́n. Lórúkọ Jésù Olúwa fún wọn ní ẹ̀mí mímọ́. According to thy word, for the fact that you are the living God, you are the word of God. For the fact that you are the creator,
And it is written that whatever we ask in the name of Jesus Christ shall be surely given unto us. I have seen and have known. I have read it in the Bible that we are the temple of God, and the Spirit of God shall dwell in us. I ask for the Spirit of God to be dwelling in these people, so that they will be the light of their darkness. They will be the light of their generation. They will convert the sinner to your way, Lord, so that they will be, God will be dwelling in them. They will have dominion. They will be multiplied. They will be fruitful. Father, I ask for the power of the Spirit of God. I ask for the Holy Spirit in the name of Jesus. Father, give it to them in the name of Jesus. I open the heaven and I command the Holy Spirit to come and descend upon these people in the name of Jesus. Transform their life, to empower them, to uplift them, to teach them the salvation, to teach them the way of the Lord, to teach them about the sin, judgment, and righteousness, to take from God and give to them, to show them all things, to teach them all things in the name of Jesus. And I ask for the Holy Spirit to go into their body, to quicken their body, to transform their body, to resurrect their body, to heal their disease, to deliver them, to set them free in the name of Jesus. Father, take control. This body received the Spirit of God. You are no more of yourself, you are of God now. You have become the temple of God. It is well with you in the name of Jesus. I have come to bless you. You are blessed. You are lifted up. You are empowered. You are a living soul. You shall not die. You shall know God. You shall serve God. You will inherit the kingdom of God. You will see the power of God. In the name of Jesus, it is well with you. It is well with you. I declare the peace of God upon everyone. It is written that I am a child of God. Yes. Wherever I go to, I shall declare the peace. Yes. If a child of God is there, the peace shall abide with them. Oh, yes. I command the peace to come to you and abide with you in the name of Jesus. Amen. You shall not die. Amen. It is well with you. Amen. You are blessed in Jesus' name. Amen. Thank you, Jesus Christ. I've seen a lot of things that God is doing. Yes. I could see some things in people's life. It looks like a rashes. These were in their blood, and God power, God hands has come into their being now. Hallelujah. And God is doing something in your blood now. Amen. God, thank you, Lord Jesus Christ. Hallelujah. Come and see what the Lord is doing. Something is in someone's brain, and this thing is disturbing. It has affected, and it's affected your being. It's affected your body. Now God has come to remove such a thing now. Amen. In the name of Jesus. Amen. You are receiving your healing now. Amen. You can see God is uprooting some kind of powers, evil power that has got a place in your life. God is uprooting them out now, because the owner has come to your body. God has come to take over. He has come to his temple. It is well with you. Amen. In the name of Jesus. Amen. Oh my God. God has come to the temple. You shall see this light. Amen. You shall see this revelation. Amen. You will feel this, that the presence of God has come. Amen. Thank you, Jesus. I could see some gifts being given to some people now. Father, God is giving you his Holy Spirit. Hallelujah. And is giving you the gift of the Holy Spirit. Hallelujah. You are receiving. Amen. It is well with you. Amen. In the name of Jesus. Amen. You are now a new creature. Amen. You are no more whom God knows you to be. Amen. You are a new creature. Amen. You are indeed a child of God. Amen. In the name of Jesus. Amen. Thank you, Lord Jesus. God has taken you out of that darkness. He has lifted you up, and I could see God placing you in a high place. Amen. You are delivered. It is well with you. Amen. The chain is broken. Amen. In the name of Jesus. Amen. The chain is broken. Amen. I declare the peace and power of God on those people that are sick. Amen. In any way, the power of God shall come down to you. Amen. In the name of Jesus. Amen. Receive your peace. Amen. Thank you, Jesus. I could see the bell of salvation ringing now. Yeah. God has come to reform your life. Hallelujah. You are having a new heart now. Hallelujah. God has come to heal you. Hallelujah. To deliver you. Hallelujah. You are no more a sinner. Amen. You are a child of God. Amen. You will feel the power. In the name of Jesus. Amen. Let it go, Lord.
The angels of God are around. God is right with you. God is doing a miraculous things. You shall see this and witness to his glory. Thank you, Lord Jesus. Meet me tomorrow at the same time. God will empower you, make it possible for you, and you are blessed. Please share. Please share. God will bless you and reward you. It is well with you. God bless you. In Jesus' name, we have prayed. Thank you. Bye-bye.